Àwo dífá tán, àwo kọ̀, àwo òṣùwẹ̀rẹ̀ sífá, àwo mirí títí, àwo ò túmọ̀ ohun tífá sọ. Kò sí ohun tí ń bàgbàlagbà awó nú jẹ́ bí ifá tí ò létùtù. Ifá wo ni ò létùtù? Ikú nìkan nifá tí ò létùtù. Bàbá ọba Oyètúnjí kú. Ikú o. Ohun tó bá níbẹ̀rẹ̀ á lópin. Mi ò wá láti wá ba ẹnikẹ́ni nínú jẹ́. Mi ò wá prepare mind anybody fún any eventuality. Wọ́n ṣẹ̀ṣẹ̀ pè mí tán sìn. Nǹkan tí wọ́n dẹ̀ sọ fún mi, nǹkan tó lágbára ni. Wọ́n dẹ̀ sọ pé wọ́n fẹ́ kí n broadcast ẹ̀. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí ẹlẹ́mìí. Mi mọ ohun tí mo lè ṣe ju kí n sọ̀rọ̀ lọ. Èèyàn mọ́ káàárọ̀ oòjíire. Àgbà ọba ní Ọ̀yọ́túnjí tí controversy kékeré ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn against the palace. Bàbá yẹn ti kú lálẹ́ yìí. Wọ́n ti kú ní alẹ́ yìí. In fact, kíní yẹn gbomi lójú èmi náà. Because mo kàn déédéé sáàrí call náà ni. Mo wọlé báyìí mo rí páàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo já sí. Group call ni. Ibẹ̀ náà ni wọ́n ti ń explain everything fún mi. Ibẹ̀ náà ni àwọn ọmọ wọn tó wà nílé àti ń join wọn tí wọ́n ti ń confirm fún wa wípé bàbá sick. Ìgbà tí sickness yẹn ń pọ̀ sí, wọ́n decide láti gbé wọn lọ sí hospital náà lẹ́yìn padà. Wọ́n ní hospital tán kọ́kọ́ lọ. Wọ́n ní wọn ò gbà wọ́n. Wọ́n wá gbéra lọ sí another hospital. Abẹ́òkúta náà wà wọ́n gbéra lọ sí another hospital. Hospital kejì tí wọ́n lọ yẹn ni ó confirm bàbá death. Òní ni ọjọ́ Saturday. Mo ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ bíi 11:30 lóru báyìí. Bí 1 hour ago láti wà lórí ẹ̀ tí wọ́n ti pè mí. So 11:30 lóru làwà yìí. Ẹ̀rí kò ń ṣe nǹkan tó dùn lẹ́nu èèyàn láti sọ. Ṣùgbọ́n mo kàn rí pé bí mi ò bá sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe mi ní go ahead láti sọ, àwọn ọ̀pọ̀lọpọ̀ náà kúkú sọ láàárọ̀ la. Èmi máa wá di èèyàn kéèyàn, wọ́n máa rí mi bí ẹni tí ò ka odidi ẹ̀mí kún. Bẹ́ẹ̀ èmi ó níbi tí ọkàn tèmi wà. Ó níbi tí ọkàn tèmi wà. Ṣùgbọ́n kò sí nǹkan kan tí mo lè ṣe láàrin àwọn ọmọ Yorùbá tán pè mí wọ́n pọ̀ gan. Ẹni tí mi ò ti ẹ̀rù àwọn ọ̀rọ̀ tó bá mi sọ pọ̀ but kì í ṣe àwọn ọ̀rọ̀ tí èèyàn lè máa lò lórí irú nǹkan báyìí. Nǹkan tí mo sáà fẹ́ sọ ni wípé bàbá ọba Ọ̀yọ́túnjí, bàbá ti kú bí 1 hour ago ní Abẹ́òkúta. Àwọn ọmọ wọn, àwọn family wọn yòókù dẹ̀ ti confirm wọn death. Kódà wọ́n gbà tí wọ́n gbà wọ́n ní hospital kejì yẹn náà, wọ́n láwọn gbé wọn wálé, ìlú náà wà báyìí bí mo ṣe ń sọ̀rọ̀. So kò sí ẹni tí ò ní kú nínú gbogbo wa.
òwà náà lálọ́ gbogbo èmi tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo èyí tẹ̀ ń gbọ́ ọjọ́ kan náà ni wọ́n sọ tẹnì kọ̀ọ̀kan wa báyìí àkànbí ọlọ́run pé kọ́lọ́run jẹ́ kí agbó àtọ̀ àfọwọ́pawó káfíńdì ìjọba mi ò fẹ́ kí ọ̀rọ̀ yìí ó dá yànpáyánni sílẹ̀ láàrin ọmọ Yorùbá rárá mo dẹ̀ ń bẹ̀ wá orí bíbẹ́ nǹkan ní oògùn orí fífọ́ orí bá ń fọyàn òdìgbà tí èèyàn bá gé orí yẹn ò tó lọ orí bá ti ń fọyàn nǹkan téèyàn máa ṣe ni pé èèyàn máa lo oògùn yẹn ni pé ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá fi ọpọlọ ṣe pàápàá jùlọ irú àsìkò yìí àsìkò ẹlẹgẹ́ ni pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ àsìkò ẹlẹgẹ́ ni ẹ dákun bàbá wa rán wa níṣẹ́ ẹrú ẹ jẹ́ ká fi tọmọ jẹ́ o kò sí ẹni tí ọ̀rọ̀ yóò ní dùn lórí ìjẹ tàbí ìjẹrin ni wọ́n sì jọ sọ̀rọ̀ last bí mo sọ wípé èmi náà ń bọ̀ wá sí Amẹ́ríkà ní next month wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn náà ọlákìlá àwọn sórí ṣe àwọn kankan lọ́wọ́ mi nígbà wọn bá tẹ̀ tí ì lọ títí gbà tí ìrora fi lọ àwọn àpàdà bá mi lọ a lè jọ lọ sí Ọ̀yọ́túnjí tí wọ́n sọ yẹn náà tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ẹ̀yìn èèyàn wọ́n sì kìíní láti àná ni wọ́n ṣe mú mi lọ sí Ọ̀yọ́túnjí yẹn tí mo mọ̀ pé Ọlọ́run ti kọ́ pé àwọn náà kọ́ ló máa padà mú mi lọ èèyàn ọmọ Yorùbá torí Ọlọ́run ẹ jẹ́ ká fi ìmọ̀ tí bá sọ ìmọ̀ tí mo lè sọ ẹ dákun gẹ́gẹ́ bí mo sọ pé orí bíbẹ́ òun kọ́ ní orí fífọ́ ẹ jẹ́ ká ní sùúrù o ẹ jẹ́ ká pera wa sí àkíyèsí o ìbẹ̀rẹ̀ ogun ni a máa ń mọ̀ kò sí ẹni tó máa ń mọ ibi tí ogun ọ̀yọ́rẹ́ sí o Ọlọ́run Olódùmarè kò ní fi ogun burúkú jà wá ní ilẹ̀ Yorùbá o ó sáfẹ́ ká ṣọ́ra gẹ́gẹ́ bí eré rárá tí èèyàn máa sọ pé kò bá èmi náà lọ́kàn jẹ́ ni and this is the person tí èmi pẹ̀lú wọn ti jọ sọ̀rọ̀ tipẹ́ àmọ́ ti jọ sọ̀rọ̀ tipẹ́ so wà tí mo rí wọn rí bí fi àmọ́ ṣe fífi kọ̀ọ̀lù ní pẹ̀lú wọn ibi tí mo ti lè sọ pé mo rí wọn rí ní ẹni ìpàdé wọn naturally báyìí gbogbo nǹkan ó wà lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ dá ṣe ń ronú bẹ́ẹ̀ ni Ọlọ́run ń ro ọkàn paríparí gbogbo rẹ̀ torí kìí ṣe nǹkan tí mo fẹ́ sọ lọ rẹpẹtẹ bàbá tí gbogbo yín mọ̀ tí àwọn controversy kan wáyé lórí ọ̀rọ̀ wọn ní láti bí ọ̀sẹ̀ tó lọ dé sẹ́yìn bàbá náà ti kú báyìí kí Ọlọ́run Olódùmarè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ iwájú tí wọ́n dojúkọ kọ́lọ́n jí ó dáa gbogbo èyàn tí bàbá wa náà bá fi sílẹ̀ kọ́lọ́n má jẹ́ kí ẹ̀yìn náà bàjẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká rọra o àní ṣìṣe o àní sì jẹ o àní sì mu o àní sì lẹ̀tẹ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká rọra ẹ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ orí bẹ́ẹ̀ ọlọ́run orí fífọ́ ọ̀tún wà nílẹ̀ ọlọ́run la gbọ́dọ̀ fi ṣe o ọlọ́run la gbọ́dọ̀ fi ṣe ọlọ́run Olódùmarè á jẹ́ kí ọdún ó jìnnà síra wọn o gbogbo àwa tí aláǹfààní àti gbọ́ nǹkan ìṣẹ̀lẹ̀ náà ọlọ́run ní ti jẹ́ kí tiwa yá báyìí ọlọ́run ní ti jẹ́ kí ọkàn sí ẹni tó lè yẹ àsìkò tí ẹ̀dá ò lọ sí ẹnì kankan tó lè yẹ tó àwa Yorùbá dẹ̀ ni a máa ń ní àròjinlẹ̀ gan-an gbogbo yín náà lè mọ ìdí tí mo fi ń ṣe ẹjọ́ tí mò ń ṣe onílẹ̀ mọ́
nígbà tó sọ pé kí n mọ́ sọ pé àwọn bá ti kú kí n dẹ̀ kú lórí ẹ̀. Gbogbo yín àtọkùnrin àtobìnrin wa tá a jẹ́ ọmọ Yorùbá la mọ ìtumọ̀ ìtọ́jàdé ni pé mò ń sọ̀rọ̀ lé lórí. ìjọ Ọlọ́run á dá ẹ̀mí gbogbo wa sí. Nǹkan tí mo ní kí n súré sọ fún yín nìyẹn o. Kábíyèsí rẹ̀ ọba adániwáyé. Elédùmarè. Elédùmarè. Ọba táyé rọ̀ bí agogo. Irú ikú wo ló pa bàbá yìí? Kábíyèsí rẹ̀ ọba adániwáyé o. Ọ̀gbẹ̀rì tó kú sí gbódù. Ọ̀gbẹ̀rì mi ò gbọdọ̀ wọ gbódù kó ń fẹ́ gbókùú ọ̀gbẹ̀rì. Bẹ́ẹ̀ làwọ̀ ò gbọdọ̀ gbókùú ọ̀gbẹ̀rì. Òkú ò sì gbọdọ̀ gbé gbódù kó rà bíi ti ọ̀gẹ̀dẹ̀. Olókù ò nígbà tó fi gọ̀gọ̀ kọ́ òkú òun. Omi gbígbóná ti dàpọ̀ mọ́ tútù. Elédùmarè nìkan ló lè yanjú ẹ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ó ṣé o. Ọ̀gbẹ̀yọ̀nà. Yí Ọlọ́run ju àwa èèyàn lọ. Ṣùgbọ́n tó bá ṣe pé àtọwọ́ ẹ̀dá alààyè kan ni ikú bàbá yìí ti wá, ẹni yòówù tó ló jẹ́, Elédùmarè, Ẹlẹ́dàá tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá, bá wa fojú aṣebi hàn, bá wa pa lápàfà, jẹ́ kó ṣẹ̀sín kó tó kúrò láyé. Ẹ̀mí kan náà ni gbogbo wa jọ ní. Ṣùgbọ́n tó bá ṣe pé àmúwá rẹ̀ wọ̀ lọ́run, tó ṣe pé bàbá yìí rìnrìn àjò kádàrá ayé ẹ̀ bá ṣe kọ́ ni. Nǹkan ṣe ohun tí